Aláròyé máa wí o. Emmanuel dáná sun ìyá rẹ̀ níta gbangba, èyí lohun tó ní ó ṣe. Títí di àsìkò tá à ń kó ìròyìn yìí jọ, àwọn ọlọ́pàá agbègbè kan tí wọ́n ń pè ní Ankapa níjọba ìbílẹ̀ Ankapa nípínlẹ̀ Cross River ni wọ́n ti kéde pé àwọn ń wá afurasí ọ̀daràn kan, ọ̀gbẹ́ni Emmanuel Etim, tí wọ́n ló dáná sun ìyá rẹ̀ nítorí tó fẹ̀sùn kan ìyáálé ilé náà pé àjẹ́ ni, àti pé ó lọ́wọ́ nínú bí ọmọbìnrin kan ṣe kú lójijì láì jẹ́ wípé ó ṣàìsàn kan tẹ́lẹ̀. Aláròyé gbọ́ wípé lọ́jọ́ Ẹtì Friday, ọjọ́ 14 oṣù kẹjọ ọdún 2026 yìí ni Etim lọ sílé ìyá rẹ̀ tó wà ní Ojua níjọba ìbílẹ̀ Ankapa nípínlẹ̀ náà. Ó lọ fẹ̀sùn kan ìyá rẹ̀, abilékọ Atim Eyo, pé àjẹ́ ni àti pé ọwọ́ rẹ̀ kò mọ́ nínú ikú ọmọbìnrin ọ̀hún tí wọ́n ní ó kú lójijì láìpẹ́ yìí. Bó ṣe déwájú ìyá rẹ̀ ló ń fìbínú sọ̀rọ̀ sí i, bẹ́ẹ̀ nìyá rẹ̀ ń bẹ̀ ẹ́ pé kó ṣe sùúrù o, tó sì ń ṣàlàyé fún un pé òun kò lọ́wọ́ nínú ikú olóògbé náà. Ṣùgbọ́n gbogbo ẹ̀bẹ̀ àti àrọwà tí ìyá náà ń bẹ Etim ni kò wọ̀ ọ́ létí. Ẹ̀sùn kan ṣoṣo náà tó fi ń kan ìyá rẹ̀ yìí ni wípé àjẹ́ ni àti pé ó lọ́wọ́ nínú ikú ọmọ ọ̀hún. Kò pẹ́ tí wọ́n fa ọ̀rọ̀ náà mọ́ ara wọn lọ́wọ́ ni Etim bá dìde sí ìyá rẹ̀ níbi tó jókòó sí. Ó fún aṣọ mọ́ ọ lọ́rùn, bẹ́ẹ̀ ló ń gbìyànjú láti fún un lọ́rùn pa, ṣùgbọ́n nítorí tí ìyá náà fi gbé bọnu pé káwọn ará ilé ó wá gba òun sílẹ̀ ló mú kí ọ̀kan lára àwọn ọmọ ìyá náà sá wọnú ilé wa. Ó gba ìyá náà sílẹ̀ kúrò lọ́wọ́ Etim, níbi tí ìyá ọ̀hún ti ń ṣe ràbàràbà láti jáde kúrò nínú ilé ni Etim ti da epo bẹntiróòlù sí i lára, ló bá dáná sun ún lójú ẹsẹ̀. Ṣe ni iná ọ̀hún dún gbàù lára ìyá náà tí nǹkan sì fọ́jú pọ̀ gidi. Ìgbé oró ni ìyá yìí ń ké nílẹ̀ níbi tó ti ń jàporó ikú lọ́wọ́, ṣùgbọ́n àwọn ẹlẹ́yinjú àánú kan ló sáré gbé e lọ sílé ìwòsàn ìjọba eléyìí tó wà lágbègbè náà fún ìtọ́jú tó péye. Àwọn ará ìlú náà ni wọ́n sì lọ́ọ́ fìṣẹ̀lẹ̀ ọ̀hún tó àwọn ọlọ́pàá agbègbè náà létí pé kí wọ́n wá fọwọ́ òfin mú Etim tó fẹ́ pa ìyá rẹ̀ sínú ilé. Nígbà táwọn ọlọ́pàá fi máa délé náà, wọn kò bá Etim àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ nínú ilé mọ́, wọ́n ti sá lọ. Nítorí kí ọlọ́pàá má bàa fọwọ́ òfin mú wọn fóhun tó ṣẹlẹ̀ yìí, ṣùgbọ́n àwọn ọlọ́pàá láwọn ń wá Etim àtàwọn tí wọ́n dárúkọ nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ́wọ́. Bákan náà ni wọ́n rọ àwọn ará ìlú pé kí wọ́n sọ fáwọn bí wọ́n bá rí Etim àtàwọn ẹ̀gbọ́n rẹ̀ káwọn bá lè fọwọ́ òfin mú wọn. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.